sọ́kàn rẹ̀ ọ̀nà ìgbé ọ̀bánújẹ́ yóò fún ọ̀làyọ̀ túnú gbé wọ́n lọ síbi gíga ọkọ̀ rẹ̀ tí dọ̀tún rẹ̀ táyé ayọ̀rùn. Mo kí wa ní orúkọ Jésù Kristi Olúwa tí ó ṣe iyebíye jùlọ pé a kú ìsinmi lónìí. Àlàáfíà àti oore ọ̀fẹ́ Kristi yóò tó fún ayé wa. Èmi ni àlùfáà àti ọ̀mọ̀wé Bámidélé Ọlásùpọ̀ Oyègòkè, olùṣọ́ àgùntàn ìjọ Mushin Baptist Church Lagos. Àdúrà mi fún ọ lónìí ni pé Olúwa yóò ṣe tuntun nínú ayé rẹ. Ìwọ yóò kọrin titun, ìwọ yóò kọrin ayọ̀, wàá gbégbá ọpẹ́, wàá yin Ọlọ́run lógo. Bí Olúwa ti ń bẹ tẹ́mi rẹ̀ ń bẹ láàyè, ohun tí ènìyàn ò lè ṣe Ọlọ́run yóò ṣe fún ọ ní àkókò yìí. Ayọ̀ rẹ yóò sì pọ̀ ní orúkọ ti Bàbá, ní ti Ọmọ àti ní ti Ẹ̀mí Mímọ́. Àmín. Bíbélì ọ̀rọ̀ Ọlọ́run tí a ó kà lónìí ó wà ní ìwé Jẹ́nẹ́sísì orí 21 ẹsẹ̀ 1. Jẹ́nẹ́sísì orí 21 ẹsẹ̀ 1. Olúwa sì bẹ̀ Sárà wò bí ó ti wí, Olúwa sì ṣe fún Sárà bí ó ti sọ. Èyí ni ọ̀rọ̀ Olúwa. Kí Olúwa kó bùkún ọ̀rọ̀ rẹ̀ fún ìgbàlà ọkàn wa. Àmín. Ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá, Ọmọ àti Ẹ̀mí Mímọ́, àkókò ní láti gbọ́ ọ̀rọ̀ rẹ̀. Olúwa mẹ́sì wa, fún wa ní etí gbọ́ àti àyà ìgbàṣe. Gbogbo etí tó ń gbọ́ ọ̀rọ̀ rẹ̀ lónìí lórúkọ Jésù ẹ ó yè, ẹ ó di alábùkún fún. Àmì gbọ́ sí ìdálẹ́bi ayé wa nítorí Jésù Kristi Olúwa wa. Àmín. Orí ọ̀rọ̀ tí à ń kíyèsí lónìí ó ní ìbẹ̀wò láti òkè, ìbẹ̀wò láti ọ̀dọ̀ Ọlọ́run. Irú àkókò bí eléyìí, gẹ́gẹ́ bí orílẹ̀-èdè àti gẹ́gẹ́ bí ẹnìkọ̀ọ̀kan wa la nílò ìbẹ̀wò láti òkè. A nílò ìbẹ̀wò láti ọ̀dọ̀ Ọlọ́run láti rọ̀jò àlàáfíà àti oore ọ̀fẹ́ rẹ̀ sínú ayé wa. A nílò ìbẹ̀wò láti òkè wá láti gba ọgbọ́n àti ọ̀run, láti gba ìbùkún láti òkè wá, láti gba agbára láti òkè wá, láti gba àánú láti òkè wá, láti gba ojú rere lọ́dọ̀ Ọlọ́run lórí gbogbo àwọn ìdáwọ́lé wa. Ìbẹ̀wò láti òkè wá, ìbẹ̀wò láti ọ̀dọ̀ Ọlọ́run a máa mú kí ọ̀run kó ṣí sórí ènìyàn. A máa mú kí ọ̀run kó dáhùn sí ìbéèrè àwa ènìyàn. A máa mú kí ọ̀run kó gba agbára lọ́wọ́ agbára ọ̀tá ayọnilẹ́nu lórí ayé wa. Ọlọ́run máa ń ṣí ọ̀run sílẹ̀ ní àkókò ìbẹ̀wò láti tú ìbùkún rẹ̀ jáde sórí àwọn àyànfẹ́ ọmọ rẹ̀. Ìbùkún tí owó kò lè rà, ìbùkún tí ẹnikẹ́ni ò ní agbára lórí rẹ̀. A máa dìde ìrànlọ́wọ́ èyí tí ẹnikẹ́ni ò lè ṣèrègùn lórí ẹ̀, tí ẹnikẹ́ni ò sì lè takò. Ìrànlọ́wọ́ tí kò lódiwọ̀n yóò dé bá ayé rẹ̀ lọ́dún yìí. Nínú ọ̀rọ̀ Ọlọ́run tí a kíyèsí lónìí, ìbẹ̀wò láti òkè wá, ìwàásù yìí yóò gbìyànjú láti dáhùn àwọn ìbéèrè mẹ́ta wọ̀nyí. Àkọ́kọ́, kí nìdí rẹ̀ tí a fi nílò ìbẹ̀wò láti òkè wá? Báwo ni èèyàn sì lè gba ìbẹ̀wò láti òkè wá láti ọ̀dọ̀ Ọlọ́run? Àti pé kí ló túmọ̀ sí nígbà tí Ọlọ́run bá bẹ àwọn ènìyàn rẹ̀ wò? Ìbẹ̀wò láti ọ̀dọ̀ Ọlọ́run wá, ìbẹ̀wò láti òkè wá, ó ń sọ fún wa pé Ọlọ́run dá sí ọ̀rọ̀ ayé ènìyàn. Ọlọ́run yóò dá sí ọ̀rọ̀ ayé rẹ̀ nírú àkókò bí eléyìí láti mú ìyípadà rere bá ayé rẹ̀, láti mú kó lu àlùyọ àti láti mú kí o tayọ ju àwọn ẹlẹgbẹ́ rẹ̀ lọ. Ìbẹ̀wò láti òkè wá a máa sọ ilẹ̀ aṣálẹ̀ di eléso. Ìbẹ̀wò láti òkè wá a máa mú kí ìlérí Ọlọ́run kó hàn gbangba, kó di mímọ̀, kó ní ìtumọ̀ nínú ayé ènìyàn tàbí kó wá sí ìmúṣẹ nínú ayé wa. Ìbẹ̀wò láti òkè wá jẹ́ ọ̀nà tí Ọlọ́run gbà gbọ́ àdúrà àwọn ènìyàn rẹ̀ èyí tí a wà nínú ìpòrúurú ọkàn, tí a wà nínú ìṣòro tàbí ìdààmú mìíràn, tí Ọlọ́run yóò sì kó wọn yọ. Olúwa yóò kó ọ yọ kúrò nínú wàhálà àti ìdààmú ayé yìí. Mo ń sọ fún ọ lónìí pé lórúkọ Olúwa, àkókò rẹ ò ní kọjá rẹ, ò ní tàsé ìbẹ̀wò láti ọ̀dọ̀ Ọlọ́run wá fún ayé rẹ.
mo fẹ́ kí o yọ̀ǹda ọkàn rẹ, kí o fi ara rẹ jì pátápátá láti lè rí ìbẹ̀wò láti òkè wá. Má jẹ́ kí ohunkóhun kó dí ọ lọ́wọ́ láti gba ìbẹ̀wò láti òkè wá ní ọdún yìí. Ọ̀nà wo wá ni èèyàn lè gbà láti rí pé ìbẹ̀wò tí a ń sọ láti òkè wá ó dé bá ìgbé ayé èèyàn tàbí ìdílé rẹ̀ tàbí ọkọ tàbí aya tàbí ọmọ tàbí iṣẹ́? Ọ̀nà yìí ó ní pé kí o ṣí ilẹ̀kùn ọkàn rẹ payá sí Ọlọ́run, torí pé Ọlọ́run ó mọ àìní rẹ, ó mọ ìṣòro rẹ, ó mọ ìdààmú ọkàn rẹ. Tó bá ti ṣí ọkàn rẹ payá fún, gẹ́gẹ́ bó ti wà ní ìwé Ìfihàn orí 7:20, ó ní Jésù dúró lẹ́nu ọ̀nà ọkàn rẹ, ó ń kànlẹ̀kùn. Tí ìwọ bá lè ṣílẹ̀kùn fún lónìí, yóò wọlé wá, yóò sì bá ọ jẹun. Bákan náà ló ní láti pe Jésù sínú ìrìn àjò ayé rẹ, sínú ìdílé rẹ, sínú ìdáwọ́lé rẹ, gẹ́gẹ́ bí àwọn oníyàwó Kánà àti Gálílì nínú ìwé Jòhánù orí 2 ṣe pè é. Nígbà tí a fẹ́ rí ìjákulẹ̀, wọ́n ké pe Jésù, ó sì dá wọn lóhùn, ó sì sọ ìtìjú wọn, ó sọ di ayọ̀. Mo ń sọ fún ẹnìkan lónìí pé ohun tí ṣe ìtìjú àti ẹ̀gàn nínú ayé rẹ, Olúwa yóò sọ di ayọ̀, Olúwa yóò sọ ẹ̀gàn rẹ di ògo ní orúkọ Jésù. Lọ́nà kẹta, ó ní pé kí o má ṣe gbàgbé láti jọ́sìn pẹ̀lú àwọn ọmọ Ọlọ́run nígbà tí wọ́n bá wà nínú ìjọsìn. Ìwé Hébérù orí 10:25 ó fìdí rẹ̀ múlẹ̀. Bákan náà ni o ní láti máa yin Ọlọ́run, kíkọrin yìn sí Ọlọ́run ní gbogbo ìgbà, kó máa fi ọkàn ìmoore hàn fún, nítorí pé Ọlọ́run gbé nínú ìyìn àwọn ènìyàn rẹ̀. Ìbẹ̀wò láti òkè wá, Ọlọ́run ti kára rẹ̀ ní máa ṣe ìpinnu láti bẹ ayé ènìyàn wò nígbà tí èèyàn bá pòǹgbẹ fún, tí èèyàn bá wá sí iwájú rẹ̀. Àkókò tí Ọlọ́run wá ń bẹ èèyàn wò, Ọlọ́run kan ló ní àkókò yẹn, kì í sì pẹ́ kó tó dé. Gbogbo ìgbà tó bá dé, àkókò tí Ọlọ́run fẹ́ fún ayé rẹ̀ nìyẹn. Lórúkọ Olúwa, àkókò rẹ̀ kò ní fún ọrùn. Àkókò ìbẹ̀wò láti òkè wá lórúkọ Jésù kò ní fún ọrùn. Nígbà tí Ọlọ́run bá bí àwọn èèyàn rẹ̀ wò, Ọlọ́run a máa ṣe ìdáríjì ẹ̀ṣẹ̀, a máa ṣe ìwòsàn, a máa ṣe ìmúláradá. Gbà tó bá bí àwọn èèyàn rẹ̀ wò, àwọn tí ọkàn rẹ̀ pòrúurù, a máa sọ ìbànújẹ́ wọn di ayọ̀, a máa sọ ẹkún wọn di ẹ̀rín, a máa sọ wàhálà wọn, a máa sọ di ògo nínú ayé wọn. Lónìí, ìwọ yóò gbẹ ẹ̀kúnrẹ́rẹ́ ìbẹ̀wò látòkè wá, ayọ̀ Ọlọ́run yóò sì jẹ́ tirẹ̀. Bí ìwọ bá gbàgbọ́, ìwọ yóò rí ògo Ọlọ́run. Ìbẹ̀wò láti òkè wá tí mo ń sọ fún ọ nípa rẹ̀, a máa mú ìyípadà rere bá ayé ènìyàn, a máa mú ìyípadà rere bá ayé ènìyàn. Nínú ìwé Jẹ́nẹ́sísì orí 21 ẹsẹ̀ 1 tí a ti kà, Ọlọ́run bẹ̀ Sárà wò lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ọdún tó ti wo ojú Ọlọ́run fún ọmọ. Ọlọ́run bẹ̀ wò gẹ́gẹ́ bó ti wí, ó sì fi ọmọ tirẹ̀ fún. Gbogbo àwọn tó ń wojú Ọlọ́run lónìí fún ọ̀kan kan tàbí òmíràn, bóyá ní ti ọmọ ní iṣẹ́ ni tàbí ìdáwọ́lé ni, Olúwa yóò ṣe ìyanu nínú ayé rẹ̀. Lórúkọ Jésù wà ní ẹ̀rí ní ọdún yìí. Bákan náà nínú ìwé Ẹ́xódù orí 4 ẹsẹ̀ 21, tó bá gbọ́ Ọlọ́run láàyè láti dá sí ọ̀rọ̀ ayé rẹ̀. Àwọn Ísírẹ́lì ké pe Olúwa nínú ìṣòro wọn, nínú ìdààmú wọn, Ọlọ́run sì gbọ́, ó sì dá sí. Tí wọn náà bá ké pe Olúwa, ó sì tán láti dá ọ lóhùn. Lórúkọ Jésù ọ̀rọ̀ rẹ yóò dayọ̀. Ní ọ̀nà kẹta ẹ̀wẹ̀, Ọlọ́run a máa ṣe ìbẹ̀wò fún àwọn èèyàn tirẹ̀ nípa pípèsè fún àìní wọn. Nínú ìwé Málákì orí 4 ẹsẹ̀ 10, ó ní Ọlọ́run yóò sì fèrèsé ọ̀run sílẹ̀, yóò tú ìkún jáde sórí rẹ̀ tó bẹ́ẹ̀ tí ò ní sí àyè láti gbà á mọ́. Inú ìwé Fílípì orí 4 ẹsẹ̀ 19, ó wí pé Olúwa yóò pèsè ní kíkún fún gbogbo àìní rẹ̀ gẹ́gẹ́ bí ọrọ̀ rẹ̀ nínú Kristi Jésù Olúwa. Olúwa ni olùṣọ́ àgùntàn wa, yóò pèsè fún ọ, ò ní ṣe aláìní. Nígbà tí Ọlọ́run bá ń bí àwọn èèyàn rẹ̀ wò, a máa mú ìkólọ wọn, a máa mú padà, a máa mú gbogbo tí ọ̀tá ti kó lọ́nà ayé wọn, a máa mú padà bọ̀ sípò, gẹ́gẹ́ bó ti wà níwèé Jóẹ́lì orí 2 ẹsẹ̀ 25 dé 26, pé àwọn ọdún wọn ni tí Èṣù fi jẹ àwọn kòkòrò jẹwéjẹwé, àwọn ogun ńlá tí Ọlọ́run rán, ó ní Ọlọ́run yóò dá padà, torí pé Ọlọ́run yóò fi ìyanu bọ́ọ̀lù. Ó ní ojú kò sì ní ti àwọn èèyàn mi, ó ní àwọn èèyàn mi yóò jẹun, wọn ó sì yó, ojú kò ní ti àwọn èèyàn mi. Nírú àkókò bí eléyìí, wàá jẹun lọ́pọ̀lọpọ̀, wàá yó, ebi ò sì ní pa ọ́, torí pé Ọlọ́run yóò fi ìyanu bá ọ lò. Lọ́nà mìíràn, nígbà tí a ń sọ nípa ìbẹ̀wò Ọlọ́run sí àwọn ènìyàn rẹ̀
fún àwọn tí a ti rà padà. Wọ́n padà wá sí Síónì pẹ̀lú orin ayọ̀, pẹ̀lú ijó, ìlù àti ìfọn. Wọ́n ó kọrin ayọ̀, wọ́n ó jíjú ọpẹ́, wọ́n yin Ọlọ́run lógo gẹ́gẹ́ bó ti wà ní ìwé Àìsáyà orí karùndínlógójì ẹsẹ̀ 10 àti ìwé wòlíì Àìsáyà orí karùndínlọ́gọ́ta ẹsẹ̀ 11 bí àwọn ẹni ìràpadà Olúwa wọ́n ó fi ayọ̀ padà wá sí Síónì. Wọ́n ó rí ayọ̀ àti inú dídùn gbà pé ìkáàánú àti ìmí ẹ̀dùn ọkàn yóò sì fò lọ. Ará olùfẹ́, mo fẹ́ rọ̀ ọ́ lónìí bí o ti ń gbọ́ ọ̀rọ̀ yìí pé kó o dúró níwájú Olúwa kó o sì máa retí àkókò ìbẹ̀wò láti òkè wá. Mo fẹ́ kó o mọ̀ yìí pé àkókò ìbẹ̀wò rẹ di léyìí. Ọlọ́run kò ní jẹ́ kí àkókò yìí kó fò ọrùn. Àwọn oríire tí Ọlọ́run ti ṣèlérí tí ó ti pinnu láti ṣe nínú ayé rẹ lọ́dún yìí yóò wá sí ìmúṣẹ. Máa gbàdúrà nígbà gbogbo láì sinmi láì sàárẹ̀. Ìwé Jeremáyà orí 29 ẹsẹ̀ 13 ó ní ẹ̀yin ó wá mi, ẹ̀yin ó sì rí mi tẹ́ ẹ bá fi gbogbo ọkàn yín wá mi. Tó bá fi gbogbo ọkàn rẹ wá Olúwa nínú àdúrà, Ọlọ́run yóò di rírí fún ọ. Ìdáhùn ayọ̀ yóò jẹ́ ìpín rẹ̀, wàá sì rí ìyanu Ọlọ́run. Lọ́nà kẹta ẹ̀wẹ̀ ó ní pé kọ́ bí àti gbọ́ràn. Ọlọ́run retí ìgbọ́ràn lọ́dọ̀ rẹ̀. Tó o bá gbọ́ràn sí àṣẹ rẹ̀, ìyanu ńlá yóò ṣẹlẹ̀ nínú ayé rẹ̀. Ìrètí rẹ̀ kò sì ní já sí asán. Àdúrà mi fún ọ lónìí ó ní pé ní àkókò tirẹ̀ Olúwa yóò bí ọ wò, yóò ṣe tuntun, yóò tó ń tó lọ́lá, yóò ṣe ń tó lógo nínú ayé rẹ̀. Ọ̀rọ̀ rẹ̀ yóò dayọ̀. Àwọn yóò bọ̀ yin Olúwa lọ́dún yìí. Bẹ́ẹ̀ ni wàá sì máa gbé nínú ẹ̀kúnrẹ́rẹ́ ìbùkún rẹ̀ nítorí Jésù Kristi Olúwa wa. Àmín. Gba Jésù ní Olúwa àti ìgbàlà rẹ lónìí. Fi ọkàn rẹ jì fún, fi ayé rẹ jì fún. Ọ̀la lè pẹ́ jù. Òní ni ọjọ́ ìgbàlà rẹ. Má ṣe fi àkókò dọ́là. Bí o ti ń ṣe eléyìí lórúkọ Jésù, wàá rí àánú gbà. Bẹ́ẹ̀ ni yóò rí ní orúkọ ti Bàbá, ní ti Ọmọ àti ní ti Ẹ̀mí Mímọ́. Àmín. Ẹ jẹ́ kí a gbàdúrà. Ọlọ́run àánú, àwọn àyànfẹ́ rẹ nìyí tí wọ́n ti tẹ́tí gbọ́ ọ̀rọ̀ rẹ. Nírú àkókò bíi eléyìí, Ọlọ́run ṣe ìbẹ̀wò sínú ayé wọn. Gbogbo àwọn tó ń wojú rẹ fún ọmọ níwòye ọdún tí ń bọ̀, ọmọ rere Olúwa fi dá wọn lọ́lá kí wọ́n padà wá dúpẹ́ lọ́dọ̀ rẹ. Àwọn tó ń wojú rẹ fún iṣẹ́ rere tí ó tó wọn jẹ, Ọlọ́run pèsè fún wọn. Àwọn tí ọ̀nà ti dí mọ́, Olúwa la ọ̀nà fún wọn. Gbogbo àkókò ọ̀wọ́n yìí, Olúwa sọ di ọ̀pọ̀. Ìgbà ìnira yìí, Olúwa jẹ́ kó di ìtura fún wa, jẹ́ kó jẹ́ ayọ̀ fún wa. Àwọn àyànfẹ́ rẹ wọ̀nyí, Olúwa jẹ́ kí wọ́n ní ìrírí ẹ̀kúnrẹ́rẹ́ ayọ̀ rẹ, kí wọ́n ní ìrírí ẹ̀kúnrẹ́rẹ́ ìbùkún rẹ, ẹ̀kúnrẹ́rẹ́ àlàáfíà, ẹ̀kúnrẹ́rẹ́ ìyè, ẹ̀kúnrẹ́rẹ́ ìṣerere yóò jẹ́ ìpín tirẹ̀. Láti òní lọ, ọ̀nà ò lè dí mọ́, ayọ̀ sì ní hámọ́. Ọ̀yà gbalẹ́ta ayọ̀ rẹ kó o sì wọnú ìṣẹ́gun lọ. Bẹ́ẹ̀ ni yóò rí ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Mo kọ́ Jésù títí là bàbá lárí dẹkùn ìdán.